Ah, ìrísẹ̀. Ìrọ̀lẹ́ burúkú wo ló ṣe tí ewé kò ń jí. Ah, bọ̀ tó kẹ́ ṣe o mọ̀ mi ni ẹlẹ́gbọ́n àdúgbò ni mi náà ó dẹ̀ ń downgrade mi. Ó yẹ kẹ́ ṣàlàyé fún mi pé ẹ̀gbọ́n àdúgbò nìyí. Ẹ̀gbọ́n àdúgbò tó kú ṣe tí olówó lọ́wọ́ tí iṣẹ́ ti bá mulẹ̀ bí ẹgbẹ́ táyé ti bàjẹ́. Ìlú kẹ̀yọ́ bá lè mọ̀ sí lọ́wọ́ mi. Ẹ bá ti rí mi kẹ̀ fún mi lọ́wọ́ mi. Ṣé wọ́n mọ̀ tí mo advice lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀kọ́ yìí? Tí wọ́n kó kámẹ́rà tán rìkọ́ọ̀dù ẹ̀tọ́ lanú lẹ̀bi ẹsẹ̀ rántí mo ní ọ̀pá nulẹ̀. Ìsìgẹ́jà ṣèkìzó. Ṣé ìwọ òfin kí ló ń tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀ òpè báyìí? Ọ̀nà mi. Bí mo ṣe fọ́tọ̀ ọ̀nà mi pé mò ń gbóòórùn ta sẹ́sẹ́ tí mi lábẹ́ rẹ̀. Ìgbó náà bí yàn. Tí mo gbé mo mọ̀ tán jẹ́ ẹ̀, mo bá ṣe wù mí ṣe bí bó ti jà. Tó ké tájẹ bá ń sinmi tí ó mẹ́tò tó sọ́jú ẹja, èmi àìsàn ń kà. Ìyá burúkú lọ yẹn yìí o. Lẹ́nu òṣì sọ́hùn. Kí ló máa ń ṣe é ná? Dash is the process whereby green plants manufacture their food. Digestive system. Ẹ wo ẹ jẹ́ kó ní yín pé tẹ́bọ̀ yẹn pẹ́ bá mi dáadáa. Mo ti wà nínú múùdù owó if not máa fi yín pasáyé láàárọ̀. Ẹ wo alẹ́gbọ̀n àdúgbò ẹ sọ ara yín. Tẹ́fẹ́ wá nínú yàsín start mọ́ nílò ìyàwó lórí ibùdó. Ọlọ́mọ yẹn ti ní critical disease. Kí ló ń jẹ bẹ́ẹ̀? Àrùn tí ò gbógun ní jẹ́ bẹ́ẹ̀. Àrùn tí ò gbógun bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ dọ́kítọ̀. Ọmọ tó kẹ́ àríkẹ́, ọmọ èmi àjọkẹ́. Ìwọ kì yóò kúkú kan bí ò ṣe yeye. Olúwa bá ẹ wí ṣùgbọ́n kò fi kú bá ẹ wí. Ẹlẹ́gbẹ́ àdúgbò ìyá jẹ́ èmi lónìí. Ta ló fi àjọ? Àwọn tó ga ẹni tó sì. Bàbá mi ò ní dààmú. Mo ti rìn mo ti dààmú. Ṣùgbọ́n wọ́n ti ní kí n wá bí pé ìwọ ni ká wá bẹ̀. Ọmọ yín ni. Ẹ tọ́mọ yẹn mọ́. Ẹ má bínú ẹjọ́ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìtàkùrẹ́ sọ fún ẹ tọ̀. Àgbà tí ò bá kẹrù sọ̀rọ̀, ó dán ló máa kẹ́kọ̀ọ́ sáré. Wọ́n ti ní ẹ̀kúlé lọ́ta wà. Inú ilé la ṣe ní gbé. Bẹ́ẹ̀ni, a ṣe ní wàrà rẹ̀. N táwọn àgbàlagbà bá jókòó tó àbárí ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀sí ń bọ̀ lẹ́yìn wa ẹ lè gúrí àkàbà kẹ́ mọ́ rí. N tí mo rí mo ní tètè wá ta olólobókun tó sọnù sínú ayé. Ká ní pé mo mọ̀ pé ọ̀rọ̀ orí burúkú, ọ̀rọ̀ àdánù bí tẹ́ fẹ́ bá mi sọ lè sọ tán yìí. Ṣé ẹ pé màá dá yín lọ? Ayé ti bàjẹ́ o. Moria Mara o, Moria Mara o, Moria Mara o, Moria. Kálọ̀ gbélé sí, kálọ̀ pẹ́ lórí ẹ̀, màrá ti dé, ó dá ọmọ, jọ lè gbé ayé. Moria Mara o, ta ló ní kàlá yẹn? Ẹ máa kó àlùbọ́lẹ̀ lámàlù. Àlùbọ́lẹ̀ lámàlù. Ẹ máa kó àlùbọ́lẹ̀ lámàlù. Àlùdójúbọ̀lẹ̀ o. Àlùbọ́lẹ̀ lámàlù. Tún fi ń gà sọ́tì yọ. Màrà ló ń bọ̀ yẹn ṣe ti gbọ́. Wọ́n lè bọ̀ wọ́n rí mú. Ọ̀pọ̀ nílé gan kò lè tán. Àti wà látàrí Babangida. Ṣọmọ alátíká àgbà píkà. Àgbà píkà, àgbà píkà. Moria, Maria, Moria, 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 2 fingers, Moria, Moria, ẹni yóò mẹ́lò fi ṣeré, kò bá ń kankan, ó ti tẹ̀lé tí ra.
àlùbọ́lẹ̀ la máa lò. Àlùbọ́lẹ̀ la máa lò. Àlùbọ́lẹ̀ la máa lò. Àlùbọ́lẹ̀ la máa lò. Two fingers wọ́n ti yọ. Màrà ló ń bọ̀ yẹn ṣe ti gbọ́. Wọ́n lè bọ̀ wọ́n rí mú. Ọ̀pọ̀ nílẹ̀ gan kò lè tán. Àti wà lọ́sọ̀. ẹ̀yin owó mi àwọn náà ní ẹjọ́ wa ti o ìyàwó rẹ̀ bí púpọ̀ wọn ní bẹ́ẹ̀ sí wa. àlàyé mọ̀mọ́kọ́ tó ń bá wọn gbogbo yẹn ọtí ẹ̀kẹ́ mi sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi yóò lánà ọlọ́run ni ò pa mi bí dẹ̀ tún ṣe wà yìí máa yóò lẹ́nì. ṣe èmi máa ń sẹ́ẹ̀tì tiẹ̀ sẹ́ẹ̀tì àwọn bakayoko nìwọ̀ inú dírẹ́sì rúùmù náà ti máa ń làágùn ọ̀dà bíi Messi tó máa gbá 90 minutes tí ó tún ní bọ́ọ̀gùn. Idán gangan. Àlùbáríkà alátíká tí ò ń ṣe kátikàtì. Complete striker tó máa pa defender ọlọ́run ọba. káwọn ọmọ gbangba. ṣáájú ọbẹ̀. kàbámọ tẹnu ò bá ti ká. Àmọ́rí tiẹ̀. ọmọdé gẹ́gẹ́ bá mi tó wọ́ wà àwọn débẹ̀. ọ̀tẹ̀ ń débẹ̀ ara. wèrè mọ́ wọ́n tó. ẹrù wèrè ni wọ́n tú. ọba dẹ̀ tu jàǹkárí wọ̀ wá. lọ́wọ́ bá ń bẹ̀. sáàmù pé wèrè ò nílé tó bá ti kẹ́rù ẹ̀ sí báyìí apartment ẹ̀. ó tàrí ẹja. tó bá ti tù bẹ́ẹ̀ sí ní ilé ẹ̀. tó bá ti súnmọ́ ẹ̀ sọ wọ́n dá lákìsà. àfà ọmọọba. ìsígbẹ́gbẹ́ ni ayé. owó mi dà. àní gbèdé bẹ́ẹ̀ ẹjọ́ náà bá mi rò mo rí ọkàn mú bọ̀ ò wọ́n sọ bẹ́ẹ̀ ni ò ọlọ́run ọba mo ṣàlàyé wọn láwọn ti dòdì ni wọ́n ní òsín kankan ní gbòòrò ara àtajà látàárọ̀ náà ń pariwo. mo dẹ̀ wí pé iná wá ní ọmọ kọ́sítọ́mù àwa náà ni wọ́n tọ́ba ṣe léni wọ́n lè ṣe lọ́la. aṣọ lórí burúkú ni ẹnì sẹ́mi tí ó ní dọ̀là tó ń dóṣù mẹ́fà ni ẹnì tọ́ba ṣe léni wọ́n lè ṣe lọ́la kí ló sọ fún ẹ pé ó máa dọ̀là. ọ̀gẹ̀ ó lọ owó rẹ̀ ń wá lóde wá ń tẹ́wọ́ ọ̀gẹ̀ tó bá ní ọ̀là tó ní ọ̀là tó bá bá ọ̀là ó máa padà lẹ́yìn ọ̀là wọ́n máa ń explain ta ló máa gbọ́ òyì ẹ̀. àná mi padà. ó padà kí wọ́n ní wọ́n ṣe é lé. àná mo pé kóló wa náà ni wọ́n ibi tá a ti máa mówó nìyẹn pé ká máa ṣe wọ́n gírígírí ní àná sígbẹ́ wa ni. wàá ní owó wàá fún ẹ lówó. wọ́n fún mi kọ́bọ̀ sẹ̀. kò dẹ̀ sẹ́jẹ̀ lára ẹ̀ kò sẹ́jẹ̀ lára wọn. ìwọ ṣe wọ́n lè ṣe wọ́n ṣí ẹ́ léṣe rẹ̀ ń bọ̀ lé jọ́jọ́ ọlọ́run tó ti kò ti fọwọ́ ṣe é rí ni ṣé wọ́n ti pè mí lọ́kọ̀ tó pè mí fọwọ́ ṣe é rí ni mi fọwọ́ ṣe é rẹ̀ mọ̀ mí o àmọ́ ọ̀bùrá yìí náà ọ̀là àgbẹ̀dẹ̀ tóbi lọ́wọ́ mi ni ó mọ̀ bóyá ti gbé ńlá fún ẹ ni. àlàyé kò yé mi o sọlọ́rí burúkú ni ẹni wọ́n ní kó àtáàkì bí Bukayo Saka ìyá ẹ̀ ń gbá dífẹ́ǹsì bíi Maguire dífẹ́ǹsì ìyá ẹ̀ ti wá Johnson wọ́n ní kó lọ gbowó wa sọ̀rọ̀ ẹ̀ di Jésù ṣé wà ló fẹ́ kú fún wọn. àwọn dàrú. àná kí ló á bùn ọlọ́fẹ́ bọ́ ti yá ẹ̀ jẹ́ sí i. ojú yín ni mi wò. tọ́lá ojú mi wàá gbẹ fún padà. a máa fọ́gò tira wa ni. ẹ máa jẹ́ máa gún ayé wájú mi. ìyá wa sáyé ṣe period tó ṣúwájú. wàá gbá idán ni ẹ o ọmọ líle ni ẹ o. ó bá ẹ gbé tó bá fọmọ ìyá ẹ ní mo rọ ayé àtà òní dúró jẹjà kọrí lọ́wọ́ ẹ tó bá fọ lórí àbúrò ẹ ayé àtà òní gbé kò ní gbé kó máa sáré lọ pé kò ní fẹ́ dúró kó gùn olórí burúkú làwọn tó ní ẹ ó ti yẹ tọ́ba fi wà àti kípa alẹ́ wọn náà wọn ni ó máa lùsì gò. àní ẹ máa gba sínẹ́ẹ̀tì. tọ́ba mú pẹ́náìtì lẹ̀ fún ẹ ó máa lùsì gò. bàbá ẹ mọ fáàmì ó máa gba sínẹ́ẹ̀tì wa. bàbá bá wọn fi wà àti wọn lẹ ò lè ṣeré fún wọn dẹ padà bọ̀ ńlẹ̀ ó ní jèrè ó yà fi bí rẹ̀ gbé ó yà gbé. àyè kò ṣe ní fẹ́ wèrè kó lè ó yà gbé. wọn náà wà níyà ò lè lọ. nígbà ẹ bá tún sọ̀rọ̀ màá ní kó fọ́ ẹ lọ́tún kó fọ́ ẹ lọ́sì màá ní kó pín ẹ sọ̀rọ̀ ayé ìyá ẹ fẹ́ bàjẹ́ ni. tọ́ba lè jẹ́ bí ìyá ẹ má gbowó bọ̀ kò tún wá tẹ́wọ́ rojọ́. àwọn ibùkún wo nìyẹn. àlùbáríkà wọn máa rú tiẹ̀ èrè máa má tó. aláìmọ̀ ní kí wàá polówó pọ̀ mọ́ fún yín ní sẹ́ẹ̀. irú táì wo nìyẹn ebi ń pààyàn ọlọ́ṣẹ́ ń polówó ṣé máa fọkùn ni èwo ló sì gan. wọ́n bọ́ ọmọ wí mò ń kọ́ ọmọdé wo wá ń polówó pọ̀ mọ́ oníwọ̀n kó wá wọ́n ń polówó pọ̀ mọ́ ṣé pọ̀ mọ́ ni mo máa jẹ ni. àlàyé má bínú mo kàn ní kí wàá polówó pọ̀ rán mi fún yín ni àórò tún látàsẹ̀ ajé mo ò lè mọ̀fọ̀ fún yín. pọ̀ mẹ́ẹ̀ náà ta
ó tún mọ́. àlàyé ọmọ iná advert lọ́wọ́ ṣe ọlọ́run. bàbá gbóhùn pọ̀ mọ́ ẹ ó ta sọ́sán. ajé oró látànú. ajẹ pọ̀ mọ́ ẹ rọ́ ó tún náà ta. àwọn ajẹ pọ̀ mọ́ ọmọdé yìí o. àlàyé pọ̀ mọ́ rírọ̀ máa ń da lórí jàǹkí o. àwọn ajẹ pọ̀ mọ́ ọmọdé yìí o. àwọn ajẹ pọ̀ mọ́ ẹ ó yá pípọ̀ mọ́ ẹ yíká. ọmọ alájẹ bá rí. mọ́mí ẹ ló ń ṣe àbí wọ́n ló ń ṣe. àlàyé ìyá mi ló ń ṣe ìwọ̀n ta. ìyá ni o. ìyá mi ló ń ṣe ìwọ̀n ta. ìyá ló ń ṣe pọ̀mọ́ òun ló ń ta pọ̀mọ́. àwa làwa ń jẹ pọ̀mọ́. àwọn sọ́fẹ́ ní ti oúnjẹ kú jẹ. ó dẹ̀ yẹ gbogbo kan tó ń ṣe mí dẹ̀ kó yọnu mi. ẹjọ́ ìkìbà lọ́mọ yìí o. ó polówó pọ̀mọ́ fún mi orí mi tán náà. ẹjọ́ ìkìbà lọ́mọ iṣẹ́. jẹ́ ìkìbà ní sẹ́tà àwọn ti jẹ ṣíkì. pípọ̀ mọ́ ẹ. mo bá wé tó ká ẹ. àbẹ̀ látọ̀hún àtọ̀tún ló ti máa bẹ̀rẹ̀. irọ́ ìwọ jẹ yẹn. mo bá wé tó ká ẹ lè fi fẹ́ kó bèbè. tọ́dọ̀ mi yẹn kókó pé ni o. ọmọ wèrè oníjẹ ẹ má pọn orí olóore fún un dápọ̀ mọ́ ẹ mọ̀ má jẹ pọ̀ mọ́ nípọ̀ mọ́. má jẹ pọ̀ mọ́ nípọ̀ mọ́. ó dà wèrè gan. kí ló ń ṣe ní méjì òkè méjì ló ń kò ṣe fún oníbejì ló ń kò ṣe fún onímàrún ló máa ṣe fèmí kò tẹ́ ẹ̀ nídìí kí ló ń da ẹ láàmú fún mú nǹkan tó fi ń gun wá. ògbọ́n yóò bá dán sọ fún ẹ ní èlò ní gbogbo pọ̀ mọ́ gan tó wá ní mú fún alẹ́ ẹ̀ kọ̀ọ̀kan. Moria Mara o Moria Mara o Moria Mara o Moria àwọn gbèrè sí máa lọ pẹ́ lórí ẹ̀ màrá ti dé ó dá ọmọ tó lè gbé ayé Moria Mara o ta ló ní bàrá yẹn. Wow, wetin happen? Wow, Ijesha, you dey whine us now. You wan give us money to along withdraw ẹ padà. Wetin dey happen? Màrá sọ fún ọmọ ẹ̀yìn rẹ̀ òkè máa calm down o. Ṣé bí n ṣe gbé laptop wá ní the other time rẹ̀ nìkan yẹ pé alájẹ rẹ̀ dé kí laptop tàn. Èmi mo lù sí. Mo ẹsẹ̀ tún la mi ṣe laptop kí tó power hàn ó gbà mí rà mọ́. Ètàn yé náà tàn. Kí ni ó ṣe ẹ́ Ìjẹ̀ṣà? Wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà. Ṣé wo mọ̀ wípé mi lè tó fún ẹni? Ṣorí laptop tó wà lọ́wọ́ ẹ̀ èmi ni mò ń tẹ̀ ńgbà tó wà 1%. Ṣùgbọ́n bá àwọn tèmi tó wà lókè sọ̀rọ̀ ó ti yẹ wà tí gbajẹ́ kí ní 3% ló wà ń bẹ̀. Wà tí wọ́n á bẹ̀rẹ̀ sí tẹ̀ tó 1% títí tó fi kú. Mistake tèmi ṣe ni pé èmi ò ṣáàjì. Kí ló dé kó wá mú sájà rẹ̀ wá? Òótọ́ ni mo gbàgbé. Ó ti yẹ nǹkan tó máa ṣe fèmí ni pé fèmí lówó. Ó ti yẹ ó ṣáàmọ̀. Bàrà ọmọ kòlù Moria. Bá fèmí lè mi ara ọ̀rá chájà. Mo wá fún wọn ní ṣọ́ọ̀bù. Ní ṣọ́ọ̀bù ẹ̀rọ ni. Kí ló sọ? Ṣọ́ọ̀bù yè sí? Ṣọ́ọ̀bù ẹ̀. Màrá mo jà sí payá débi ṣọ́ọ̀bù ó lè wá ṣọ́ọ̀bù mi. Lóde. Ọmọ ìyá mi Ìjẹ̀ṣà mi lè yọ ẹ̀. Irọ́ mọ̀ wọ́rí já kúrò lórí rẹ̀ ó lè wá ṣọ́ọ̀bù sórí bá ti ń pàdé lẹ́sẹ̀ ògbèjì ká máa fúnra yá location ibi àti àpàdé ká sí trade yà jẹ́ mọ̀ ń bẹ jẹ́ kí relationship yà mọ́ ní trading ẹgbẹ́ ògiri. Sọ pé mi lè mọ ṣọ́ọ̀bù. Ó lè mọ ṣọ́ọ̀bù mi ó lè mọ ṣọ́ọ̀bù mi yẹ́sì wàhálà kó bá ti yóò ṣiṣẹ́ ó tẹ̀ ó fi browse ó fi báyàn tòkè sọ̀rọ̀ ẹ̀yin ọmọ pẹ́ náà mo fẹ́ ta fún ẹ̀yin ọmọ pẹ́ mo fẹ́ ta fún ṣùgbọ́n sọ fún kejì rẹ̀ ojú ẹ̀ ti ń le jù. Point of correction. Ṣorí nígà tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kò ń ṣe ọmọọṣẹ́ mi o ọ̀rẹ́ mi ni àtijọ́ wà látàyè nìṣúnàmbárí látàyè síkòlòsíkòsì ó ti yé. Ẹni bá dẹ̀ rojú ẹ lè mọ̀ pé ọ̀rẹ́ ní méjèèjì. Ẹjọ́ your money. Àṣírí. Nice banking with you. Kójú bá yẹjú kó mọ̀ yẹ. Kọjá bá tún ti wà kó pè mí. Moria Mara o Moria àwọn gbèrè sí máa lọ pẹ́ lórí ẹ̀ màrá ti dé ó dá ọmọ
Chole gbé ayé. Moria Mara ta ló ní kàláyé. Màá kí gbogbo èèyàn bá mọ sọ́ọ̀bù mi, màá lágbọ́dọ̀ mọ sọ́ọ̀bù. Ọjọ́ kọ́wọ́ ọlọ́pàá bá a bọ̀. Wàá yóò fẹ́ mọ wá sọ̀dọ̀ Ìjẹ̀ṣà tó máa ń ta sájà. Ibi ata máa pàdé rẹ̀ ó lè mọ sọ́ọ̀bù. Moria Mara o. Moria Mara o. Moria Mara o. Moria. Alágbèrè sí. Màá lọ pẹ́ lórí ẹ̀. Màrá ti dé. Ó dá ọmọ. Chole gbé ayé. Moria Mara o. Ta ló ní kàláyé. Ẹ máa kó àlùbọ́lẹ̀ lọ́wọ́lù. Àlùbámi o. Àlùbọ́lẹ̀ lọ́wọ́lù. Ẹ máa kó àlùbọ́lẹ̀ lọ́wọ́lù. Àlùdójúbọ̀lẹ̀ o. Àlùbọ́lẹ̀ lọ́wọ́lù. Two fingers wọ́n ti yọ. Màrá ló ń bọ̀ yẹn ṣe ti gbọ́. Wọ́n lè bọ̀ wọ́n rí mú. Ọ̀pọ̀ nílẹ̀ gan kò lè tán. Àti wà látọ̀ yìí Babangida. Ṣọmọ alátíká àgbà píkà. Àgbà píkà. Moria. This kind of rubbish now. Ṣé rí mi ni we can't even that one now. Kí ló ṣe yìí gan? Olè! Ọ̀rẹ́ gbogbo ẹ̀ gbàdú olè! Olè! Wọ́n ti ṣe wíìgì mi. Wọ́n dáná! Yẹ́ fún mi! 40 Pro Max mi! Ó ti lọ ẹgbàá mi! Ẹgbàá mi! Tuale Mara, Tuale, bọ́ọ̀ ẹ̀ ti jẹ́ nìyẹn ọmọ Tuale mo gbà tí ń gan wọ́n mi Tuale. Ẹjọ́ tí ń kú ni ẹ káwọ́ wèrè sílẹ̀ jọ. Ayé kò káwọ́ lẹ̀ ṣọlẹ̀ búkúlẹ̀ lè ní. Káwọ́ lẹ̀sẹ̀. Moria Blóṣì Mara o. Wọ́n pariwo ábí olówó. Wá olówó o. Àwọn wo ló ń èlì àwọn ti ya wèrè ṣé TikTok làwa ṣó gbádùn ṣá. Olówó àwa mọ àwọn olówó abúlé olówó ni olówó pa olóró àfọbàjẹ one Davido olówó àmọ́ biggest 30 yẹn náà lówó àmọ́ ṣó ti ya wèrè ni máa ń wo ẹgbòrò ṣé o mọ̀ pé mo mọ̀ pé wọ́n gan píìkì tẹ́lẹ̀ ó ń píìkì pọ́kẹ́tì kó tó máa gbájé wèrè tó afa ya wèrè ni. àlàyé tó bá ń pẹ̀ lábẹ́ olówó tó ń píìkì á ṣe dáadáa pẹ̀lú ẹ̀ wá ṣe nọ́mà ṣó ti yẹ torí tó bá ti mọ Mara ò lè mẹ́ni mọ̀ dìmọ́ láyé ẹ̀ tó bá lówó ilé yín ló wà ṣó yí ẹ bẹ́ẹ̀ yẹn. tí ẹ fi wèrè lẹ̀ àbúlórí burúkú ni ẹ ṣé kò yẹ pé ìwọ náà o ti lọ ká ọ sókè fáwọn alátíká kà ń gbọ́ ṣé ò gbé sókè fún mi. ó máa rí ikú rẹ̀ sínsìn. ẹjọ́ wo náà ojú ẹ báyìí náà ni mo ṣe máa gún un. Mara tó bá dánwò ó máa kú máa jọ. ṣàmù ọ̀rá tó pọ̀ bí àtẹ̀wò. wo aláwàlá ẹ kàn ń pè ní abẹ́ olówó ni ò píkà abẹ́ olówó píkà. 023601777 bàbá bank. màmá pọ́n wo yín lé. àwọn olóró gan-an ṣe vaza wa. Ọlọ́run ìrírí bàbá ṣíà. ìrírí bàbá wèrè wo ló ní ṣíà. tẹ́wọ́ gọ́dọ̀ bá gan tẹ́wọ́ àbúrò ní ẹ. ó ti lọ. abẹ́ olówó píkà. káfi gọ́gìn káfi ṣe mọ́rọ̀ bọ́ọ̀lù káwọn náà lè máa ṣe TikTok àwọn náà máa ṣe TikTok ni àwọn ṣe oya ìjọmọ́rọ̀dà ìjọmọ́rọ̀dà. bẹ́ẹ̀ tọ́jú mọ́rọ̀ ẹ̀ ṣe máa parí ẹ̀. ìjọmọ́rọ̀dà. ẹwẹ so. báwo ìyá pọ́nmọ̀. ọmọ ìsọ lánàá sọ ẹwọn ẹrẹ ìrádédé pọmọ ròǹgbò wa lánàá
Àmọ́ wé mo wo ọ̀rọ̀ gẹ̀dẹ̀. Ìjẹ̀bú lẹ́yìn. Ìjẹ̀bú ni mí bọ̀ Ìjẹ̀bú táwọn ń sọ yìí ó tún strong ju tiwa lọ. Gbogbo nǹkan tó sọ ẹ̀ kò sẹ́yìn kan tí mo gbọ́ náà rárá. Wẹ́ndẹ̀. Nǹkan tó sọ bí àbáyé kọ́ ọmọ yín bá yín sọ mí ò gbọ́ o. Bọ́kọ mi. Pọ̀ mọ́ rí gbọ́mọ ẹ̀ náà nà. Ó sọ̀dọ̀ wọn ò ń gbé wa. Dèdè wẹ̀wẹ̀ rà dédé pọ̀pọ̀ ọmọ yẹn. Àmọ́ wẹ́ mo wo Ókè tí bá ń gbọ́ yín dáadáa. Ọmọ yín gbé pọ̀mọ̀ wá lánàá. Pé mo ra gbogbo pọ̀mọ̀. Mo sanwó. Mo bá jẹ pọ̀mọ̀ ẹ̀ ni. Òun ló polówó pọ̀mọ́ fún mi, ó ní pọ̀mọ́ òun náà ta. Ó náà ta. Irú ìṣẹ̀lẹ̀ ní fọ dédé àwọn rẹ̀ wà lágbègbè. Ọmọ sọ sí máa mi lágbàwìn pọ̀mọ́ yẹn. Kí n bá ti lágbàwìn rẹ̀, kí n bá ti tàtọ̀ màmá ó yẹn lọ́wọ́. Wà gbómùrẹ̀ mi. Àtànà náà ti ra pọ̀mọ́ yẹn náà. Èso wo máa fi la. Ókè pé àsanwó àbí. Ṣé ti gbàgbé mi ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí ni? Èmi náà wẹ̀ tààrà wa yẹn. Mọ Alátíká. Yàwọ̀ ọmọ. Ẹni mi ká lé tó kàtà. Ẹni mi ká gbogbo àdúgbò yìí. Gbogbo wá ẹ̀fà tí bá ṣe mí ń sanwó. Mi ń sanwó ládùúgbò yìí. Ọ̀rẹ́ gbogbo ọ̀hún tẹ̀wọ̀ yọmọ ìjọba ni wọ́n. Òkú ni wọ́n ń sanwó pósí. Wọ́n ṣe òkú ń sanwó pósí. Wọ́n mi ṣe òkú bá ọkọ mi jọ ẹ mú. Ìyá. Àwọn àpè ti di ẹ̀gbọ́n kan tó ń sọ bí akọ́wọ́ mo rí odó kan fi run etí yẹn lè máa gbọ́ràn dáadáa. Ìyá sọ pé òkú òkú sanwó pósí. Ṣé ilé àwọn tẹ̀ ń wò yìí? Tàbá wọ ráfóònù kọ̀bọ̀. Tàbá wọ ọ̀kadà ló ṣìṣì. Olúwadé ọjọ́ pé bí a máa rúwà la ṣe kí ni? Láàpè tààrà ni kò sẹ́gbẹ̀ẹ́ tó lè ṣẹlẹ̀. Góòtù làwà góòtù là. Lọ́dẹ pọ́pátì. Bọ̀dà ojú tẹ̀wé ṣe jẹ̀ntú ìdẹ bá ń bá wọn sọ̀rọ̀. Yóò gbédè ẹ̀ dáadáa ojú mi jẹ́ntú kẹ̀. Ṣé o máa ń wéré kan? Wọn kì í wá kìsà. Wọ́n á lọ́ṣọ. Wọ́n á tẹ pẹ́ẹ́bù sára. Wọ́n á wọ bàtà tó tuntun. Bọ́ wéré ni wọ́n o. Alákìsà gidi ló gbó ìtara. Wà ìkọ́ tó sọ fún ẹ ò tí ì yẹ. Ìyẹn ni pójú kọ́ ni gíran wa ọkàn ló wà. Wèrè tó wọ bùtíìkì làwọn tó ń wo ìkílẹ̀ ò sọ gan. Owó pọ̀mọ́ ló sì wo ló ń sì wà. Pọ̀mọ́ tí ó dùn, pọ̀mọ́ tí ó rọ̀. Tápá fún wèrè jẹ́. Àbọ̀ aláyé ní kó wọn mi rò ó látàánú lánàá. Ó látàjáde. Mo ò dẹ̀bẹ̀ sọ eré ìtẹ́lẹ̀ o. Wà láìtàlà ìsúnwọ́n mi àná bá ń jẹ pọ̀mọ́ yẹn lọ́dún sọ́wọ́ pọ̀mọ́ yóò nà ta. Kò ní yọ̀. Mọ pọ̀mọ́ ṣe rárá o. Báwo ń bá ń jẹ́nu àdúgbò? Pé wà ní ẹ̀ka sanwó fún mi gan ni. Gbogbo nǹkan tí wọ́n kú tí mo rà lánàá kí tó sùn kún wọ́n kàn yín mi láyà ni. Mo máa ta pọ̀mọ́ bẹ̀rẹ̀ ládùúgbò. Pé wà á máa bá pọ̀mọ́ yín jẹ. Gbogbo àdúgbò yóò ní jẹ pọ̀mọ́ yín mọ́. Pọ̀mọ́ yóò nà ta kò nílò tó máa ń ríyàn láyà. Ẹ kú ọ̀dọ̀ náà. Ṣé ó yẹ ká lù ú nìyẹn? Ẹ mọ̀kàn tí mo wo ọmọ yẹn. Ìyá tó bí lójú ọ̀wọ́ lọ́rùn ọba ọgbọ́n ẹ rí pé. Olóyìn burúkú ni ẹ o. Lù dáadáa náà. Ìbọn yìí làwọn ọjà mú gírọ̀ fún àbí. Èyí mú mi ọ́ dì mọ́ yàmi láṣọ. Ó yà wò sórí. Yóò ṣe é rí. Ẹ má bínú járe, ẹ mọ̀ pé obìnrin ni nǹkan tó fà ọgbọ́n nìyẹn. Obìnrin ni. Ìyá mi sọ ma gbọ́dọ̀ ibùkún ní ẹ̀fọ́ láwọn ojú àánú tó máa ń ṣe yìí. Ìgbà tó wá jọ́bìnrin ni kò yà sọ́mọ́ mi láwọn kò tẹ̀ má lè ṣe ọkọ̀ fún. Ṣé wọn kì í nọ́bìnrin ni? Aláyé náà máa ń nọ́bì ẹ mọ̀ pé mi lọ skul díẹ̀. Irú pẹ̀lẹ́ tó bá ṣẹlẹ̀ bàbá mi. Domestic violence iná pé o. Sori pé lórí burúkú ni ó yẹ máa ti wálé o. Aláyé ní kò ṣe kó o fi English kọ́ two step front wẹrẹ. Wahala dey for street yo, palava dey for area. Mara dey vex, you no dey hear. Ó pa wọn gan, ọmọ líle, ọmọ kan bí thousand. Uniform, orí ìrònú ìbẹ̀ ṣì wà. Mo ṣàrò pé kò ń ṣe ọ̀rọ̀ alátìkálẹ̀ ṣe rò. Gbogbo wa la mọ̀ pé alátìkò òun ra nǹkan kò sanwó ládùúgbò yìí. A tún rà á tún gbèlè. Ẹ má rò mọ́. Kí máa rò kiri? Ló mọ gbé fọ́mọ̀ kó lè kó mú pọ̀mọ́ wọn yẹn ó gbà lẹ̀. Dédé wọn kó pọ̀mọ́ yẹn wọ́n kó jẹ. Dédé ni ọ̀rẹ́ ìwọ ọ̀nàbà rẹ̀ mọ̀ sọ sí mi láti gbà mí pọ̀mọ́ yẹn. Kí n bá ti gbà mí rẹ̀ kí n bá tà tán. Màlá sọ̀wọ́ kí n lá gbà mí rẹ̀. Níwọ̀n ẹgbẹ́ dédé pọ̀mọ́ yẹn làwọn kó nílé ò kó jẹ. Bí wàá jẹ́ gbà mí rẹ̀ padà rẹ̀ bí wàá jẹ́ gbà padà. Ṣé rí àwọn tí ọ̀rọ̀ jálẹ̀ ní tó kékeré tí wọn kọ́ là sóhùn?
Alátìká rajà lọ́wọ́ wọn kò sanwó kákẹ́yìn tẹ́wà kọlà sóhùn kí ló dé tó fi máa rajà lọ́wọ́ tó máa sanwó. Torí mo kọlà àwọn ẹ̀ ìyé wa sọ kó rárùn kó má sanwó. Èmi ò máa nítorí ẹ̀ kọlà lóhùn mo lọ sọ ní mi ìfẹ́ bára bú yín bọ̀ àwọn tọrọ dá lẹ́nu wọn gan ó rajà lọ́wọ́ wọn kò sanwó tí bá ṣe kó rí ọmọ tí nínú irú Alátìká kó wá tàpọ̀ mọ́ fún òun lẹ́dẹ̀ bàbá wọn. Ṣé o mọ̀ sọ̀rọ̀ ìyẹ̀wò àyẹ̀wò ni? Ṣé o mọ̀ sọ̀rọ̀ ìyẹ̀wò àyẹ̀wò? Ṣé òun ṣẹ̀ dénú àbáyé ibi bí kọ́lẹ̀ bí sí òun Alátìká. Ọmọ sọ̀rọ̀ ìyẹ̀wò àyẹ̀wò àmọ́ èsì wàhálà karagbára ayé kan sọ èsì ẹ̀dẹ̀dẹ̀ dààmú òun kọ̀rọ̀ tí sọ ọmọ òkè wà lókè eré lẹ́mùdẹ̀dẹ̀ alágbára ayé èdè sí wàhálà inú òṣèwé rẹ̀ ṣèwé Ọlọ́run ìbá mú ṣé o máa rárẹ̀ gbẹ̀yìn ayé rẹ̀ ọmọ pàmò mi ó gbẹ̀ lọ́wọ́ mọ yẹ ó gbẹ̀ fún ọmọ. Ìyá onípọ̀mọ̀ ṣé ẹ̀ lótìsì kankan ní ayé ẹ wo wojú ṣé ẹ̀yin ò lótìsì kankan ṣé àwọn èèyàn rẹ ló máa tètè èèyàn bí ó tètè kú. Ìwé ilé pẹ̀ láyé ilé pẹ̀ láyé sì ló máa fi kó ilé pẹ̀ àwọn alálẹ̀ wọ́n nìyẹn ò pẹ́. Àwọn alálẹ̀ náà ló máa jẹ́ ó pẹ́ torí pé nǹkan tó ń dùn mọ́ àwọn alálẹ̀ mi ló ń ṣe èèyàn bí ló máa ń pẹ́ èèyàn rí òun pẹ́. Ìṣèbú ẹ̀gọ́dún ẹ̀ ń bí mi wọ́gbọ́ èèyàn bí wọ́ wà ẹni bí wọ́ wà kó máa kórè burúkú náà kúrò wájú ayé ẹ̀fẹ̀ bàjẹ́. Torí pé mo advice yín pé kẹ́ má sunkún mọ́ ẹ má bínú ṣé kí n bá yín wá bí rọ́bà plate kẹ́ lè sun ẹkún yẹn á lè kú á lè kún àbí kẹ́ lọ bá ní plate yẹn kẹ́ sọ fún pé kó fún yín. Olóòtú torí burúkú wọ̀ wá kó máa kọ́jú kúrò bẹ́ẹ̀. Irú rọ́bù ọ̀run olóyè. Ìyá tó kọlà sóhùn ẹ má bínú èmi mò ń waste time mi tí mo pè. Ọlọ́run bá bẹ́ẹ̀ mi bú o. Ṣúgà bọ́ọ̀rẹ́ dẹ̀ ọmọ olómi lórí títí ọlọ́dà ọ̀gẹ̀dẹ̀ ra banana ọbẹ̀ olóúnjẹ ọlọ́sẹ̀. wọ́n ṣe tiẹ̀ mọ́ aláṣepé lọ́lọ́run. ọ̀gẹ̀dẹ̀ ra banana ọ̀bọ rẹ̀ ló jẹ ó ti yẹ. ọ̀dà mọ̀ wọ́n ṣe tiẹ̀ mọ́. ọ̀gẹ̀dẹ̀ oúnjẹ ọ̀bọ. ọlọ́wọ́ dán magic finger ọmọ ìyá mi tí wọ́n bá ti ń lọ wàá máa rí wọn kó lọ́tún a máa rí wọn gbà lọ́sì. àṣẹ. pé máa jẹ́ nìyẹn. tó bá gbọ́ ẹ̀kọ́ nǹkan bala ẹ̀kọ́ òkó ejò kó lè ká wa. àwọn akájé wa ni ó ti yẹ. ó ṣẹlẹ̀ ló wà. adarí ló rán mi wá adarí ní 6 morning òun lọ́wọ́ ọdọ́ yẹn. àlàyé sèyìnbó ní Alátìká ó yẹ kó máa yí bàbá àgbàlagbà tiwa ni ọ̀gbẹ́ni ṣé kì í já àkọ́kọ́ wọnú stíìtì àwọ̀ títí àkó gbogbo ẹ̀ kò tó kan gbogbo tó wà lẹ́yìn náà kò tó kan. ìyálẹ̀ ló ṣíá tó ṣe báyẹn onẹ́rù olóńdòwò aṣọ bímọ ẹni wọ́n máa ṣe nǹkan báyẹn jàre. ọmọ ìyá mi àjọ wà nínú àwọn ìwọ máa fọ wọ́kọ̀ bá ń sọ fàlàyé pé tàbá ti ṣa gbogbo ẹ̀jọ́ sẹ́ẹ̀ bá ń bà lówó wọn tó bá ń gbọ́ kìkì ò tí ì sílẹ̀ tí kìkì bá délé àmà. táà máa mọ̀ kan tó ṣe o má lọ sọ tíṣù di iṣu mọ́ ara ẹ lọ́wọ́ o. bàbá ọ̀gẹ̀dẹ̀ náà ìdán mi. ṣáàmọ̀. o lè ṣí fún mi ẹ̀mí àti ẹ̀jọ̀ wà ní sẹ́ẹ̀. ọ̀gbẹ́ni ewo wèrè gan. ló ṣẹlẹ̀ aláyè. olóbùkún ni bàbá ọ̀gẹ̀dẹ̀ ilé mi. àwọn àlọ́ ọ̀sùn ń gbòòrò pé ká lọ tó gbogbo ẹ̀ pọ̀ àwọn kan máa dé ọ̀fẹ́ gba àṣẹ pé kí ló ṣẹlẹ̀. kò sí pé kò sówó lẹ̀ owó wà lẹ̀ èmi ò kàn káàpù ẹ̀ ni èmi ọmọ gbọ́ yẹ. ṣúgà èmi kẹ̀ bóyá ní ìmọ̀ pẹ́ pé kò sáájé kankan o àwọn àtàtì ọ̀sùn látàárọ̀ lè play. ó tún lè lè. 14 pro ni ẹ o unlock ló dì mú yẹn o nọkọ tó rà o òkò tó wà nílẹ̀ bí káàsì ṣe wà ní gbogbo ẹ̀ wà sọ̀wédowó gbogbo ẹ̀ àgbà anything ọ̀gbẹ́ni mi gba transfer gan gbogbo ẹ̀ mo gbà lẹ́nu ó ti yé ẹ bẹ́ẹ̀ jọ̀wọ́ stone ọmọ mo lè yẹn ni ó ti lọ gbàjẹ́. olóbùkún ni ìwọ ọkọ̀ máa ń bọ̀ ni kò sáájé lára ẹ̀ gan stone ọmọ oró ọmọ tó ṣẹlẹ̀ báyẹn ajé wà nílẹ̀ bá mi kójọ kó tó di story mi fẹ́ gbọ́ kó mi sì mo kà á o ọ̀gbẹ́ni kò jọjọ. múláì náà pọ̀ gbẹ́lẹ́ náà wá múláì náà bọ́ ta. lèbi ayé fẹ́ bàjẹ́ ṣàwá kò sáyáàkì inú gbogbo kínní wà èmi ní kémi múláì náà fún ẹ àbí fẹ́ padà sílé alámàlà ni àkójọ bẹ́ẹ̀ má lọ káàpù ẹ̀ kémi gan sinmi lórí eléyìí sáàkòkò dáhùn ó ti lọ fà á.
kò jọ bẹ́ẹ̀ bó straight wà ń bẹ̀ mi ìfẹ́ gbọ́ sórí o bó straight wà ń bẹ̀ o ó ti yé ẹ. Tani ẹ. Tani ẹ. Mara èmi ni Fẹlá ló sọ̀rọ̀. Fẹlá wọn lọ ṣe bẹ́ẹ̀ náà wọn máa ṣe bẹ́ẹ̀ náà tí ń sùn tí ń bá àwọn olówó ta lójú àlọ́ rẹ̀ jí mi bẹ́ẹ̀ tó ẹ fòṣì láàpù. Má bínú ọmọ ìyá mi mo rò pé ṣé kò sí operation alẹ́ mi kò tún ṣe wá jẹ́ ni. àwọn òbúkú mi Fẹlá Fẹlá má ṣe bẹ́ẹ̀ náà àti gbàjé làárọ̀ mo fẹ́ fa lẹ́sìn mi kí ló ṣe ẹ̀ má ṣe bẹ́ẹ̀ náà ó lè wá jí mi títí ń bá àwọn olówó sọ̀rọ̀ lójú oorun. ọmọ amúkúgbó ló mú o Fẹlá original Fẹlá go kì í ṣe báyìí kí ló ṣe ẹ́ ṣe yamayama náà owó lè travel ìdá mẹ́sílẹ̀ mo ti rò bá àwọn wìrì kan náà fẹ́ yọ wìrì mọ́ mi lára ìbá tí ń jẹ. wọ́n wìrì lẹ́kọ̀ọ́ gan-an o. Ọba wèrè ní Fẹlá yìí o. àfi tí wàá mú gbóhùn sí kí n tó sùn padà àmọ́ kò gbómi dànù. Túmọ̀ ẹ̀ ní pé o fálì ológo ni ẹ o verify bàbá ọmọ wèrè ní wáìtì owó olówó túbọ̀ là ń ṣe. ẹ má kiri jù. Ọba. Every time tí wọ́n kọ̀ wọ́n pé mo kò ní gbogbo yín I'm always happy. Ọlọ́run because mo pé nǹkan kan wọ̀nyí. ọmọ tó da lélẹ̀. Kò tí ì náà wá. Bájọ́ ń drive kọjá mo kọ̀ site mo ní ọ̀rẹ́ àwọn ẹ̀gbọ́n mi gangan. Àwọn ọlọ́kùn mi tó ń ṣe fàájì kí n sún wọn yín kí n darapọ̀. Ó dá góòtì mọ̀. Aṣọ máa gbà. Góòtì làwọn tó ń wò yàn lọ́wọ́. Àwọn ológo. Wọ́n àní odò ibi táwọn wà rèé. Àwọn tó bá ń bọ̀ ní kó máa bọ̀ wá bọ̀ wá. A fẹ́ wàhálà o. Wọ́n tó bá kó wàhálà dé kò sí wàhálà náà ni. Kò sí wàhálà. Kò sí wàhálà. Jẹ́ kó wàhálà dé ká má yẹ wá. A lè yẹ wàhálà wọn wò. Nǹkan tí ẹ mú rèé. Kí ni ilé ìṣe dùn? Ẹ jẹ́ kí n bá yín fẹ́ lójú. Kó tó ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn náà mo fẹ́ fẹ́ Adé sùn ẹ̀. Kí ni mo ṣe? Adé
Adé máa ń sún mẹ́yìn. jẹ́ kó rí wa mọ́ ẹ̀ jẹ́ kó rí wa mọ́ ẹ̀ súnmọ́ wa ká súnmọ́ ẹ̀ wọ́n wa ká wọnú wọn. tó bá rí wa kọ̀ kí ló fẹ́ bẹ́ẹ̀ fà wọ́n ní kọ̀ọ̀kan ṣáàmọ̀. sùúrù tó bá súnmọ́ mi báyìí ò kí súnmọ́ mi tán ó súnmọ́ mi ò ń jẹ́ ká pẹ́ ẹ dọ̀tí kò dẹ̀ sí kankan ń bẹ̀ ó ti yẹ àwa la máa ń bẹ lọ́hùn fọlọ́ọ̀ṣì àánú là ń bẹ lọ́hùn fọlọ́wọ́ àmọ́ sọ pé kọ́ lóun gbowó lọ́wọ́ ọmọ àrùn kókó fọ́ọ̀mù náwó kó máa rí nǹkan náà ọlọ́run ò ní gbowó ọwọ́ ẹ̀ bọ̀ máa dùn wá nínú ó ti yẹ. irọ́ ni o aláṣẹ pé lọ́dọ̀ọ̀hún. ọdẹ ìṣe náà. kò sí kankan ìwà òkò àwọn òkú ẹ̀ lè máa ṣe bẹ́ẹ̀ ni kò sí kankan bẹ́ẹ̀ o sẹ́yìn bá fowó taka ìdùnnú tí wá ní. ó ṣe tán ni ó ṣe tán ni ọgọ́rùn-ún ló ṣe ó ṣe tán ni ó ṣe tán ni ó ṣe tán ni òun ṣe tù òyàgédé náà lè ṣe wọn. ó lè lè bá. ajẹ́pàdé náà ti ṣẹ́ǹjì. adé náà ṣe tù. adé náà ṣe tù. wọ́n ṣe bí fọ́ o bákàmàdì. àlàyé ẹ̀ ọ̀sáàbù kankan combination àwọn ọmọ yìí bá di gan-an wọ́n ti ṣẹ́ wọnú ara wọn wọ́n ṣe ní tútù. ẹ bá ara yín po kò sí wèrè. kó dọ̀bẹ̀ kó dowó. ẹ̀gbọ́n yẹ kí ránṣẹ́ rí ẹ jẹ́ sáré gbé nǹkan kan wá ní mọ́tò fún yín sí. wàá gbà yìí lọ gbé wá lọ tó bá ti gbé wá àwọn ò náwó tá a máa fún yín bàá náà sì nǹkan tá a máa fún yín. pé lọ́dọ̀ ó ṣe pé ọmọ mi. ọmọdé yìí ṣe yìí ọmọ ọtí àgbà wa ni. ọtí àgbà ní àgbàdúrà àgbà. ọmọ ọtí ẹ̀ṣẹ̀ àjàdúrà fún. tọ́ba adé tẹ bá ń wà ẹ̀rì. tọ́ba adé tẹ bá lè ẹ̀ bá. tọ́ba adé tẹ bá fọwọ́ máa mọ́ ọ̀sẹ̀. tọ́ba adé tẹ bá sì ó tún máa jí náà. ó máa jí náà kò tún ní jó orí lẹ́nu. ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ yìí. tọ́ba adé ẹ fowó lówó ẹ fi gbádùn lọ ẹ fowó lówó ẹ fi túbọ̀ ara yín ṣe. Tọ́ba àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí ẹ ní rí access dínà àgbà ọlọ́wọ́ bàbá yìí máa jẹ́ nìyẹn wọ́n ní àpọ́nlé lẹ́jà odò kò sẹ́jà tó ń gbénú gbó nọ́mánọ́mà àwọn special ẹja odò ni o inú omi ni gbogbo wọn gbé ẹ̀yin special ni o aṣọ yóò ní dọ̀tí ẹ máa jẹ́ nìyẹn. èyí tó bá ti kéré fíìsì náà fi ṣe barbecue ọlọ́run bí ọmọ bá jẹ́ wá dádùn àyẹ̀ lájẹ tọ́ba wàá délé bá rí wàá délé bá rí àṣẹ àgbàlẹ̀ pé wàá dún àyín ti gbà. ẹ ó tún ayé yín ẹ ṣàmọ̀ ọmọ ọlọ́run lẹ́yìn ìkọ̀kọ̀ ò lè ṣọmọ ọlọ́run ẹ tún sọ fún ọpẹ́ díkàdé ọlọ́run lẹ́ ń lò kò lè expire ẹ̀yin màmá wà ń bẹ̀ ni ẹ ti wà ń bẹ̀. ẹ máa jẹ́ nìyẹn. ìwé mọ̀ for the fact that pé ìwọ́dẹ ṣe ẹ jẹ́ kí n mọ̀ pé ìkan náà ni lójú wa. wọ́n máa ń sọ pé kí ni wọ́n máa ń sọ pé kí sí ìzàyà. àmọ́ pọ́pọ́ títì ni àmọ́ ó pé tọ́ba ò ní fi láwẹ̀ ò ní fi láwẹ̀ kò sẹ́ni tó máa fi láwẹ̀ tó máa gbọ́n mi. ṣé gbogbo àwọn ọmọdé ìbílẹ̀ ni wọ́n oṣù ọ̀pọ̀mọ̀ ọ̀lú gangan ni ẹ oṣù ọmọ oroko làdò ọmọ ọ̀sán ìlàwẹ̀ ò ní wálẹ̀ àgbà ẹ wò nǹkan kan ò ní ṣe yín o gẹ́gẹ́ bó gẹ̀dẹ̀ ṣe sọ nítorí tí yín là á ṣe mọ EFCC o ẹ̀yin ẹ dáhùn lọ àwa wà ń bí. ọyọ náà mà. àwọn òfin wèrè ọ̀dọ́ bá kó wèrè dè kò sí wèrè sí wèrè ní bàbá yìí ọ̀gẹ̀dẹ̀ sí ọ̀gẹ̀dẹ̀ ó ṣe yìí ọ̀jọ̀ ẹ ti máa lọ ẹ ní lọ bẹ́ẹ̀ máa gbéṣẹ́ fáwọn tó wà ládùúgbò yìí ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ nǹkan tẹ́ ṣe yìí pọ̀ ẹ̀yọ́ máa ń dà ẹ̀yọ́ máa lóyún níran ẹ̀yọ́ máa gbọ́dọ̀ àṣẹ sí ẹ̀yin sẹ́ẹ̀tà ọmọ ìkẹlẹ́ sí ẹ̀ ẹ wá gbé mọ́tò yẹn mẹ́rin iwájú mẹ́rin lẹ́yìn ẹ̀yin máa jókòó ọmọ wa rù ẹ máa tẹ̀lé yín náà. Ẹgbọ́n, you dey with me, I dey with you. Bẹ́ẹ̀ wá ṣe yìí, bẹ́ẹ̀ ṣe yìí, ẹ ti ṣe gẹ́gẹ́ jù, ẹ tó wà lálẹ́ ti wà lọ́rùn, ẹ máa ṣe bọ́ ṣe wà lọ́rùn. Tọ́ba
ní ká wọ́n wé sí epo ọba wulẹ̀ start. báyìí bá ti ṣe wà ní ọ̀nà ọmọ owó mi kò ní sàmì lókèlókè. mọ́tò pààyàn àbàgbà yìí rẹ̀. àbáwò ṣọlásì kọ́ báyìí. ọmọ gọ́ọ̀mà wa. àní àyẹ̀mọ̀ kan tó jọ mí lójú gangan ni wípé 400 ipò wọlé ọ̀hún. owó 20 acres nílùú wa ni o. iṣẹ́ ti bá ẹ múlẹ̀ 400 ló kára mọ́ báyìí inú gbówó ló ti wà. mi ò ní yá owó ń ṣe bí oníyà adáyé nígbà tó o ti wọlé lẹ́yìn kan bá gbádùn lọ. ẹyin sókè. jáma jẹ bàbá bọ́sẹ̀ lọ ìyá ẹ̀ mọ ìgá wújú ẹ̀ lọ. Blessing, I never yeah, I love blessing, I see blessing. I am blessing the man. Ìyá ń gbọ́ yẹn rẹ̀ sọ̀rọ̀ sókè gan-an, ewo gbèrè gan. Ẹ ṣe ẹ̀yìn ìyá mi, ẹni tó wá kí yóò ní bẹ́ẹ̀ lọ. Ẹ wọ ọmọ ìkómọ kankan. Àjòjì lásán ló jẹ́ lẹ́yìn. Kò tó bẹ́ẹ̀ láti tẹ̀yìn lójúmọ́lẹ̀ dálò ọmọ. Ọmọ àbúrò mi ni. Ṣé understand ẹjọ́ nítorí Ọlọ́run? Ṣé ń wá ẹ̀mí ni? Ta ló máa búrò yín? Ìgbà tó wá jọ́ máa búrò yín yẹn ni kó máa folè lọ àwa. Ṣé ń wá ẹ̀mí ni? Ṣé ìrí tẹ rí wa ya jolè ní ẹ máa fún wa pátá yẹn jà máa ṣe bẹ́ẹ̀ yẹn? Kí ló dé tó ń pè wọ́n lólè? Mi ò pè wọ́n lólè. Nǹkan tí mo kàn notice ni pé ìgbà tí mo lọ àwọn náà ń bọ̀ wọ́n kọlù mi kankan jábọ́ lára mi ni mi ò rí fóònù mi mọ́. Àwọn ló mú fóònù mi mo dẹ̀ mọ̀ pé àwọn ló mú. Ṣé ń gbọ́ kọ́tọ́ ọmọ ilé ń sọ? Ọmọ ilé ń pè wá lólè ní sẹ́ẹ̀. Olóṣó tẹ̀ lọ́mọ yìí. Olóṣó ni. Mama olóṣó lọ́mọ yìí jọ. Mo sọ pé olóṣó ni. Rèbé má lọ fà. Bólóbu àyà ẹ ti ń káàpù ẹ̀ dẹ̀ stop ẹ̀ náà kí ló ṣe yìí? Ṣé torí mo kàn fún yín tẹ̀ ń ṣe give and take? Èmi ò wá òkè o. Ẹ sọ yìí mi ò ń gbá lórí mi gànwé wà lórí mi ò ń jẹun gan. Ẹ stop ẹ̀. Rèbé wọ́n máa ń lọ káàpù ẹ̀ dẹ̀ handle èlé. Wá eléyìí tó kàn pọ́n ṣó bóra ni àbó kan pupa àti ẹ̀mọ́ bí tó jà fún. Wá ọ̀gbẹ́ni. Àwọn oṣù bí o. Tàdé máa ṣubú àmọ́ bí ta ti ń gbà nǹkan. Ìwà kan lórí mọ́ tábàkì àbí ọ̀jẹ̀ṣẹ́ tábàkì ni. Ṣé ọ̀jẹ̀ṣẹ́ tábàkì? Tí bá gbé mọ́ òfin ẹ̀ ṣá tó bá ń mí kó pa mí ṣá. Ọ̀gbẹ́ni ẹni kí ìyá yín yí. Ìyá yín ẹ̀ sọ fún kó yí. Gbọ́n yí jẹ́ kán rí ẹ̀. Èé adágún. Olókùnkùn ni. Kókùnkùn ọ̀yà parí wa kò parí síbi sẹ̀. Kò parí wa kò parí wa yìí. Kò parí wa yìí. Give me the wood right now. I'm a burúkú. Àmọ́ ní sùúrù ni kò sí tó fẹ́ ṣe sí. Ṣé ẹ ti parẹ́ mi sóòlù? Ẹ kọ́ ṣì dànù. Bàbá yìí. Ọkọ̀ bàbá yìí. Àgbà ẹbí ò gbọ́ ẹbí ò dé yàrá. Ẹbí ò lọ́ọ̀ ṣúgà. Ṣé má lọ fà má lọ fà. Àwọn ọmọ àwọn olùwà ní sẹ́. Àlàyé ńlá mo rí mo da gàrí mi lù sẹ́. Ebe rúbù kan báyìí. Ebe rúbù kan báyìí. Gbẹ́fẹ́ ìsẹ̀. Ebe má lọ káàbù ẹ̀. Ọ̀gbẹ́ni farabalẹ̀ kẹ́ fún àyín sọ̀jọ̀ ewé wèrè gan. Ṣùgbọ́n ní kólé òkè mi lọ́wọ́. Ṣé ẹ fi àbí yú? FK Opè ló pè àwa. Ó ti já sófin. Opè ló pè àwa. Ọgbọ́n. Ìsáàtà àti ó ti lọ bẹ́ẹ̀. Àmì tẹ̀ sí kóló ńlá. Ẹni ẹ̀pọ̀ iye ẹ̀pọ̀. Lóye mẹ́rin kí ni mẹ́rin ẹ̀jọ̀? Ó ti jókòó. Àní kò pa mí. Ó ní kò pa mí náà. Ta ló ṣẹ̀? Mo fẹ́ pààyàn. Ṣúgà. Ẹ ká pààyàn sẹ́. Ẹ fọ́gò bí mẹ́jọ. Bóyá mo lè para mi sí lọ́rùn. Mo lè para mi sí lọ́rùn. Níbo? Ṣúgà yẹn pọ̀. Wọ́n ló ṣe èkó lọ fà. Ṣé kò máa kọrin ni? Mo kọ́kọ́ gba báyìí. Ọ̀gbẹ́ni súnmọ́ báyìí ẹ súnmọ́ ẹ ṣàràjọ. Ẹ ṣàràjọ kí báwọn bàbá yín sọ̀rọ̀ bí. Ọ̀gbẹ́ni ìjọ mi. Wá oúnjẹ wà lé olówó ẹ jẹ. Ṣé dínà àbí sọ́pà àbí breakfast? Bèbè ló bukú èyí ti jùdì. Wọ́n ti fi kíní pa ẹ́. Ikú kíní ló máa kú o. Ọ̀gbẹ́ni ó jẹ́ rèébé. Rèébé ti sú ẹ. Débẹ̀ àwa ló kọ̀ wá. Àṣìṣe ọmọ mi. Màṣínárì náà.
dúró rẹ̀ ó máa wà ẹ́ pa ni o. àná fún ẹgbẹ́ 7 PM. ó yà náà mo ṣe 6:30 mo ti débẹ̀ mo sọ fún àlàyé mi. kò ní sí mi sẹ́ẹ̀. 6:30 mo ti débẹ̀ ẹ ò ti lọ rẹ̀ bẹ́ẹ̀ súnmọ́ ẹ̀ dẹ́rẹ́ mi wà á lè gbéra ẹ̀. ọ̀yà adé ìṣòlè gbẹ̀yà ẹ̀ sẹ́nu ẹ̀ bò. báyìí yóò jẹ bisikì kò lẹ́ jẹ kókóró. wá á dúkà ní onífẹ̀ẹ́ sí odò kan bẹ́ẹ̀. ọmọ yà ni mo kọ́ lẹ́ ìmọ̀ tó wà bí kíkọ́ yìí kì í mọ̀. ọ̀sẹ̀ mẹ́ta ó yìí ń ta. mo lè fi yún mo lè fi yún jẹ́bi yún jẹ́bi yún bẹ́ẹ̀ jẹ́bi a. ọ̀nà máa gbà tọ́ máa tún ṣe náà máa gbà tọ́ máa tún ṣe náà. ọ̀gbẹ́ làwọn máa jẹ́ kó sí ọkọ àwọn ọmọ pa ìṣáájú ìṣáájú ọmọ máa gbé kí ló sọ wí ara yìí. náà ṣì ń ṣe maṣínẹ́rì ńlá. kẹ́lẹ́ lọ àbíká kẹ́lẹ́ lọ àbíká payọ̀ síbí. ọmọ ọba ibi báyìí ti wá sẹ̀ bọ́ọ̀nù. Ọlọ́run ìgbogbo ilé onílẹ̀ ẹ̀rí pọ́ ti sọ di gíga ni. ok ìgbà tẹ́ fi lọ́ngbà ẹ̀ kò tí ì sí lólókè báyìí. ó ti pẹ́ tálá yẹn ló ti gorí àràfà. ó ti gbé àwọn eléyìí sí ilẹ̀ ló wà ń gbà yẹn. ẹ ti gorí àràfà tipẹ́tipẹ́. àìrọ̀ fi gbogbo yẹn lẹ̀ sórí ilé yìí gangan ọmọ ọbẹ̀ là ń dágbà sí. wo káàmù yẹn sọ pé òun ò lè wọlé o gbogbo ọ̀nà òde dá rárá like everywhere ti bàjẹ́. ṣẹ́rí lè yìí tẹ́lẹ̀. kí ló sọ. ṣẹ́rí lè yìí tẹ́lẹ̀. ok mo wà ní Jímọ̀ ojú Sugar Street mo ní káàmù yẹn sọ pé òun ò lè wọlé. ọmọ fi wèrè lẹ̀ ó ti ẹ̀rọ ibi tó ti ń bọ̀ èwo ní gbẹ̀gbẹ̀ a ṣe nǹkan nulẹ̀ ẹni tó ní ilé gan ó yẹ kó máa gbóòórùn mi níbi ṣe ń kọjá. ọmọ ilé yẹn tó bí o mo dára nulẹ̀ yìí. sẹ́mi pé gbódò wà gbó ibà tẹ́lẹ̀. ẹ̀wẹ̀ pé gbó náà bẹ́ẹ̀ yẹn ó ti yí ẹ Ghetto ni ó ti yé but àwọn ilé tó ṣì make ilé kan wà bẹ́ẹ̀ mo ti ó dà pé mo rí pàánù lé ẹ. ọ̀fun yín Sunday mú bí ta wà yẹn o. sí I'm frustrated jọ. sálẹ̀ ọ̀gá mi alájí tó rí mẹ́ka tó dé láyọ̀ ọlọ́run ìbálẹ̀ 1 million ajé ọlọ́run àwọn rẹ̀ rí káwọn bá sáyé ara yé mi sálẹ̀. ṣọbẹ̀ tọwọ́ bọ̀ ọlọ́run lójú ni dákẹ́ jàre ibo ni wèrè ti wá ṣoré yín lẹ́nu mi. ara yé bàbá mi o lè rí. ó máa gbé ọjà tó ń gbé yìí mọ́ eléyìí máa sọ ẹ́ dìdàkudà. ọmọ yìí sí improvement ẹ̀ka ṣe snapchat ẹ̀ka ṣe snapchat ọlọ kó bàjẹ́ lọ́wọ́ rẹ́ẹ̀rì ló ṣẹlẹ̀ paroli aláyé ló hapun aláyé kí ló ṣẹlẹ̀ faroli akọ̀ǹbọ̀mọdé wọn yí àgbẹ̀ kà sílé à ń ṣe TikTok pẹ̀lú fìyẹn lọ́wọ́ máa wọ̀ọ́rí ajé alájẹ ẹ̀dá padà ọmọọba kí ló ṣẹlẹ̀ gọ́ọ̀mù wà lápò ẹ̀ ayọ̀ ń lọ́mọ mi lápò àwọn àjò lọ́mọ ẹ̀ lápò ọyẹ ẹ̀mí lọ́yọ̀ ọyẹ ẹ̀dá padà gbẹ̀rù ẹ̀ ọmọ ẹlẹ́rẹ̀ ṣé bó ṣe wù ọ́ ti yẹ ló bàjẹ́ irọ́ fílẹ̀ ẹjẹ́ ìtòyìnbó sí máa wọ̀ọ́rí kò nídìí òyìnbó. you are looking good so. kéèkì bèèrè. how you doing. wo bí ìwò tó ń wọ ẹ̀ṣọ́ jọ ọmọ Tunisia ni ilé wọn nìyẹn Arab tó gbọ́ sílẹ̀ kàlùbà aláyé yóò fẹ́ ká dẹ̀ mọ́ ẹ̀. kó tó gbé yín dọ̀hún náà lẹ́túra wọlé. gbogbo ẹni tó wá ṣubú mi ìwà mọ̀ wọ́n. àmì àṣẹṣẹ. gbogbo ẹni tó wá ṣubú mi ìwọ rí wọn. ẹni tó fẹ̀rẹ̀ fún mi Olúwa dà kò fi wọ́n ré. ẹni tó gégùn fún mi Olúwa kì í re jìnnà sí. ọmọ kò ní pa fún ayé. sórí ohun yẹn wọ́n dàbí pàtíṣẹ́ ìdí láti Káàbà yẹn. ìyá mi kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé ọkọ fún ẹ ní àbí wọn ló ń kọ fún ẹ tó dẹ̀ lọ ń kéwu lórí rìn. aláyé gbé wèrè lọ jẹ. àwọn bírọ́dà ìyá ẹ lè kó gbé wèrè. kò ní dá fún ẹ ajá dúdú. ó máa fọjọ́ ọlọ́jọ́ lọ. tí ẹ máa ta ní sẹ́ẹ̀ ó máa dìrọ̀ fún ẹ. wá ace ta ló mẹ́ta this Lagos boy ṣẹ̀kẹ̀rẹ̀ Àtìbà 365 days in a year ọ̀hún ni wá mi tí àbọ̀ ya wèrè ni. kò ní dá fún ẹ òwò àmọ́ ọmọ ara kò wọ́n kọ́kọ́ lè sí àbí kò ní yẹ. ológìní ní ìyá ẹ níta ló kọlà sí ìyá ẹ lójú tó dàbí ológbò wọn náà máa ba ayé ìyá ẹ jẹ ni. ọmọ ológbò ẹ̀wọ̀n kọlọkọlọ bẹ́ẹ̀mọ ológbò. kí ló máa kó last month lọ yígbó wa ní sùúrù ìyá mi ọmọ mo láì gan sórí bó ṣe wù àyè mi máa ń láìkì kan tó bá tìkì gan ó ti ìta ló ní máa ń jẹ omi oúnjẹ ṣáínà mo láìkì kan tó bá tìkì tí o máa ta dábọ̀ tó máa tọ̀ bẹ́ẹ̀ bọ̀. ìyá yín lòun ò bá ẹ sọ̀rọ̀ aláyé jẹ́ ọba tí mo ti ní tálà yẹn mi bá ti ń ta tarantara kí ìyá ẹ máa dùn mọ́ ṣọgbọ́n náà bẹ́ẹ̀ pa ìyá ẹ. bó ṣọ́ọ́ yẹn lọ́jọ́ ẹ̀ sí mi ni tí ẹ fẹ́ ta ni
kí ló ń sọ fún mi o. tí lórí burúkú ní ṣe ti fa. ẹ̀wọ̀n wèrè. ọ̀gbẹ́ni jà sọ̀rọ̀ à ń bá yẹ ẹ̀ sọ̀rọ̀ àánú sáyé lọ yí gbó wa. Mara máa wọnú àwọn eléyìí. ìyá mi wọn mo fẹ́ bá sọ̀rọ̀ sórí mi ṣe rí ẹ̀ mo láì gan ó ti yí ẹ̀ gbàgbé bóyá ṣẹlẹ̀ èmi láì jẹ́ ká wọnú ara wa ó ti yí ẹ̀ ọjọ́ òkùnkùn tá a gbé náà wò ó ti yí ẹ̀ jẹ́ kí n wọ ọbẹ̀ kí n tiẹ̀ rí ìyá mi kí wọ́n náà fojú kan bá bẹ́ẹ̀ ó ti yí ẹ̀ káwo wá gan kódé ọ̀ṣẹ́ kí ni káwo ra wò olóògì ni ti rọ́mọ ọlọ́run máa ṣọ́ọ̀jù wèrè gan mọ̀ ọ̀yọ́ ọmọ mi ni. wá wèrè gan kí ló ṣe é. ẹni wọ́n náà wọlé yìí ẹni tí ọkọ̀ tẹ̀lé fún wọn ẹni tuntun wọn lára kó jà pé ó ṣe lack of home training báyìí ìyá ẹ̀ mò ń bá ṣé ìyá ẹ̀ ò ń kó ẹ lé ní ó dẹ ní sùúrù. ẹ kò dáwọ́ dúró ẹ̀ kan ṣe bí olórí burúkú ṣá. mo kọ́ mo dá dúró point of correction ìyá ẹ̀ mo dá dúró. ẹ jẹ́ kí n ṣe fáwọn eléyìí sẹ́. ice water tútù. ọjà àgbọ̀ tutù rà ní. àìrọ̀ o ṣàgbọ̀. àwa ṣe lórí burúkú ni ẹni mo pọ̀ sọ̀rọ̀ ni tí ẹ bẹ́ taṣá. ẹ má bínú kẹ́ tó lọ fà nǹkan tẹ̀ ń fọmọ yìí mú kò dáa o child abuse níjọba gbé yín o because wọ́n máa gbé yín o ẹ máa dínkù mo ń gbọ́ tí ẹ̀ yá mi mo láì ní ọlọ́run nǹkan tí mo tún wá láìkì jù lára ẹ ni pé sórí gbogbo látòkè délẹ̀ yìí ó dúró re ọlọ́run ó dẹ̀ máa ń láìkí ìyàwó lé mi máa fún fèrè kiri ó tún wá mú fèrè dáadáa. àwọn ìyàwó lé yín á fún fèrè kú ibẹ̀ yìí wá yẹn. gbogbo nǹkan tó ń wù mí lára ẹ ló ń ṣe. so wo rí mi ń sìn ojú obìnrin lójú ẹ. ojú ń dùn yá ẹ ni. ọlọ́run wà láìta láì aláwọ̀ àlàyé gan mọ̀ ojú obìnrin ojú ọkùnrin sórí iwájú ẹ̀ onígẹ̀ẹ́ ìgbéyàwó mi ò tẹ̀ wá wẹ̀yìn dáadáa. ẹ wọ ẹ kọ́kọ́ sún ẹ̀yìn ẹ kọ́kọ́ sún ẹ̀yìn ẹ kọ́kọ́ tiẹ̀ sún ẹ̀yìn ẹ kọ́kọ́ fọ ní sẹ. ọsẹ pẹ fún yàrá olórí burúkú nìyẹn. o bẹ sọ fún mi. farabalẹ̀ faoli ẹ jẹ́ bá yẹ sọ̀rọ̀ ẹ jẹ́ bá yẹ sọ̀rọ̀ ìyá ẹṣin ló mèrè ọmọ ò mèrè. Àlàyé ó mọ ẹ rí o. èmi kàn rí ẹ rí for the first time even though gan mi ò rí bá náà ń gbòòrò. kò sí bó ṣe lè ṣe bóyá wà ẹ tó bá ṣà ẹ tó bá gùn ẹ tó bá gé ẹ ò kágolo rọ. àwọn àgbo ìwọ mọ ṣe mọ sórí bó ṣe nípọn tó yìí òkun pólíbàgì lọ́mà o. hello ọ̀tọ̀ la gbá wo ọ̀tọ̀ ni yàrá sórí rọ àbá ẹ àgbáwo là wà yàrá lẹ́yìn àṣẹ òmò màrá ọmọkùnrin. màrá ọmọkùnrin. ṣe dá mi dúró. mádẹ́sì mo yá wèrè gan-an. ọmọ rẹ̀ mi wèrè. ibo láti wù ẹ́. ó ti bínú. sọ ibi tó ti wù ẹ́ ká kémi sọ ibi tèmi ti wù ẹ́. ó ti bínú. a ní ẹ lò. wá ti dìgbà míì ní next time tó bá ti rí màrá kò mọ sáré. kó bàtà ẹ̀ wà kó bàtà ẹ̀ wèrè. wà kó bàtà. ìyá ẹ̀ máa wọlé ẹ̀ máa fún ẹ lẹ́sìn. ọkọ̀rú mi ò wá máa fún ẹ lẹ́sìn. nítorí pé mo náà jọ bí àwọn yẹ wẹ̀rẹ̀. Dábì kò ká ibà lọ. Wọ́n bó wèrè mọ́. Ẹni ṣe gbàgbà. Ẹni ṣe gbàgbà. Lórí ìlú lẹ́nu ẹni bá ṣe ń lọ ẹ̀ lọ́wọ́ nílẹ̀. Ó máa ń sílẹ̀ fún ọ̀yà ẹ̀ ẹ̀ máa ń wọ̀rí. Ṣé gbé ilé bẹ̀? Ṣé gbé ilé bẹ̀? Ọlọ́run àpá. Sọ́jà wẹ̀rẹ̀ ní ìyá rẹ̀. Ìyá àyíká. Sọ́jà wẹ̀rẹ̀ sá. Ẹ ra. Ó sì máa dáná fún ẹ. àwọn ọmọ ìyá mi ò lè sọfọ fún ẹ ó ga tó bá rọ ọmọ ẹlẹ́lẹ̀ ìṣẹ́ ilé ìkọ̀ ń ṣe ó kàn mú pàdé pò ó ní pa ọlọ́run mo ti ń bá sọ̀rọ̀ àsùnọ́mà ọmọ ọlẹ̀ yìí náà pé ó lè ń bá dín fún ọmọ ìyá mi jẹ́ àti ẹ̀wọ́nú ara wa ká jáde ó ti yí ẹ̀ ọjọ́ òkùnkùn tá àrà àtàgbè náà wò ní tí ẹ fẹ́ fojú kan ìyá mi jẹ́ ń wọ ọbẹ̀ kí n bọ́ ta eré rẹ̀ ń ṣe bí gbàtẹ́ pò ní pa ọlọ́run ní ṣá ọlọ́run ó jáde tán ni o ọlọ́run ó kàn ń kúrò kàn ń ga mo kàn wò pé kí ló ṣẹlẹ̀ mélòó lára ẹ̀ ó ṣàfẹ́ jábọ́ bíi pọ̀pọ̀ mo kàn sún ju àwọn tèmi kàn ní pé àmọ́ ní òkè ẹ filẹ̀. Mara. ọmọ kan bíi thousand. Mara. ọmọ kan bíi million. Mariam Mara. ṣé Mara ló ń jẹ? Mara ló ẹ. ọmọ gidi inú ghetto. àgbogbo ọmọ gidi. gbàrà àdàpèlè mi náà lò fún.
olórí burúkú ọmọ ni nǹkan tó ṣe fún ẹ ló máa ń ṣe fẹ́mi náà wọ́n máa ń ké kaná bọ́ mi lójú báyìí. ó wá wò bọ̀ nígbà tó yẹ pọ́tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ mo ń ṣe dáadáa nu ghetto àwọn ọmọ mi tó yẹ ń ṣe dáadáa fún mi wọn kó lẹ́yìn mi kò dẹ́ ń kọjá òkun òun náà ní fẹ́ gba káàdì ó máa ń wà lórí ọwọ́ ẹ̀ bọ̀ ó kàn ń ṣe wọ́n tó ṣe yẹn ó ti ṣe fẹ́mi náà rí kò dẹ̀ tí kọ́pù láti gbà yẹn nǹkan tẹ́mi kan máa rí lọ́rọ̀ ẹ̀ ni pé ajá ń dẹ dẹ̀dẹ̀ ń dẹkú lọ́rọ̀ mi àti ẹ̀ ìgbàdo àkọ́kọ́ sáfù sí mi lọ́wọ́. aláyé ẹ̀yin àti ẹ̀ lájẹ́ àtẹ̀kùn ẹ̀ lè máa jẹ tọ́mà jẹrì ọmọdé kò kàn wá tọ́mà cross prophet aláyé ẹgbàá ò ibà yóò kọ́ra tó wà ní màrá wájú ta ni aláyé àwọn ọmọ pàyà mi. tí wọ́n ṣá ní yóò fún basket a máa yanjú ìyá ẹ̀ ní ṣáà. ẹ wo ikú àìrè ṣúọ́jù o bẹ́ẹ̀ wà á tẹ́ bá kọ́ pàdé iye ẹ̀wọ̀n náà wọn máa mẹ́ sọ pé mo gun lọ́kàn máa gbàgbé gò síbẹ̀. àwa àbàbọ̀ gẹ̀rẹ́ fi yẹn lẹ̀. irú ọ̀nà yẹn ló bẹ́ sí i ó ti bẹ́ sẹ̀wà ó tún wá bẹ́ sẹ̀wà. àná ó fi yẹn lẹ̀ pé fi gbogbo yẹn lẹ̀ wo làbọ̀dọ̀ gún yẹn lọ́fun kí ló ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni ẹ má pààyàn sẹ́mi lọ́rùn o kí gbogbo wèrè lẹ̀ o mi ò lè ṣẹ̀ṣẹ̀ padà sí mọ́kà o kí máa lọ sásàfà mọ́rúwà kí máa lọ tàwáfù kí máa lọ sọ̀kọ̀ àṣìtáni o lẹ́lẹ̀kẹ́ lo. mọ́mẹ́ká tó yù ni ẹ ṣe máa lọ lẹ́lẹ̀kẹ́. mọ́mẹ́ká tó mi ibi tí báwo jẹ́ Saudi. kò séyàn bẹ́ẹ̀. ẹni sùúrù ṣòwò ẹgbẹ́ mẹ́ka ti aláyé ẹ lọ kò ń ṣe mẹ́ka tó ní sọ̀kọ̀ àṣìtáni. family house ni bàbá mi. ìjọba ti máa ń fẹ́ gbẹ sùn ni. tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ yẹn ni pé ẹgbàgbé tó bá ti wá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni gbogbo àjọ ń lọ ni o. ara ẹ kò séyàn bẹ́ẹ̀. ó ti dàjọ́ lọ. ó dàjọ́ lọ. èèyàn ló wà bẹ́ẹ̀ kó ṣẹ́ran náà. kò sí wàhálà ọmọọba àpọ̀jù àbá ó ti lérò lẹ́yìn máàmù ni àwọn sábẹ́ àtẹ̀lé ẹ̀ everybody bá àwọn wà ní everybody ni. òkìrì. èmi dá dúró ní ìyá everybody. àyíkí ìrókò ni ẹ. èmi ò ráyè ọwọ́ mi kún mò ń ṣe kan lọ́wọ́. kò nídìí èmi fọṣọ. irú ọ̀fọ̀ tọwọ́ ẹ̀jọ́ ìdílẹ̀ ó lè máa lọ kó máa bọ̀. àjọ máa lọ ni. yóò ráyè mo bí sí. òun fọ ni. mo gbọ́ ẹ mo fọ. tó bá mú téèbọ̀dù máa lọ ẹ mú. mo nílò àkọ́mọ ẹ lórí. àkílódé mo gbé kàfídà. kílódé tó lọ́mú. bá ló ẹmu ni àjọ máa ká àmọ́ bẹ̀ ni. gbàgbọ́ ẹ̀ ṣí. tábà tí wàá débẹ̀ tó bá là kọ́mọ́ mi lórí tó bá rẹ́ jẹ́ tó bá fẹ́ mi ní mẹ́ta wàá gba mẹ́sàn-án. adarí ẹgbẹ́ mi lẹ́wọ̀. aláwàlá yìí. wá nǹkan tó ṣọmọ yẹn ni pé ìgbà tó ń jagun bí tó ń jà lọ́tún jà lósì ọmọ yẹn ò sí lábàáyé kò máa wọn níjà ẹ̀yìn ó ti yé bọ̀lélẹ́yìí tó ti ṣe yìí sìn a máa súnmọ́. ṣíwèrè lákọ̀ọ́lá agọ́wà wèrè ló máa pa dókítà ẹ̀. aláyé ọmọ wèrè yìí àwọn ọmọ pọ̀ wà lẹ́tẹ̀lẹ̀ ọmọdé wà lẹ́fílẹ̀ ẹjọ́ oṣù lọ́dọ̀ bá ti ń ká lára ó máa ń ké ẹjọ́ òkè gbàgbàgbà fi tẹ̀. nígbà máa ní sùúrù àjọ ẹlọ́jà. aláyé ní sùúrù ẹ ní sùúrù rẹ̀. ilé sọ́ọ̀sì tó bá sunkún àwọn àdúgbò yà á sunkún. àdúgbò tá a wá kọ ló máa sùn sínú ọdún jọ. wà á yé ló ń ṣí ẹ. kọ̀ bọ́tọ̀ ọmọ yẹn máa pàdánù fún yín o. ẹ lè lọ pa lọ́nà òkèèrè lọ́hùn. ọmọ ọba ẹ ti ń lọ fáà o. ọmọ ọba ẹ bá wọn ti pàdé pàdé àdúgbò rẹ wá. ọmọ ọba àní ó fi kúrò ń bẹ̀ yẹn yà sí. báwo ni wọ́n sọ wa. wà á kó lórí burúkú lórí ẹ̀pá aṣọ pálá jà lọ. ẹ kí ló tẹ̀lé. a ṣe tó ti fi bí chop me. Wetin you wan chop? Na fish yo. Also Igbo. ọmọ ẹlẹ́jà wọ́n ti bàjẹ́ olè kíyàn ṣáàgbẹ́jà wá sí ibà. Come and chop me. Wetin you wan chop? Na fish yo. gbẹ́jà kalẹ̀ ká wùkọ́ tó ń ta. Ẹ ti sọ pé kí n gbẹ́jà lẹ̀ tí mi kẹ́ fẹ́ wùkọ́ tí mo ta ìdáhùn. èló ló ń tẹja ẹ̀. 200. ó yá fún mi mẹ́ta. Guys.
obìnrin gàrí lọ́wọ́ ẹ̀ ni ó yá máa lọ. Mo gbọ́. Máa lọ. Fún lówó kí máa lọ. Òwe dúró tí mo máa fi fagbó ìtàn ni. Mo ní kó máa lọ. Fún lówó kí máa lọ, kí máa lọ. Mo sọ fẹ́ kó máa lọ sí o, mo fẹ́ wàhálà o, máa lọ o. Fún lówó. Ẹgbẹ́ fún lówó kí máa lọ. Mo fẹ́ káàbùkù àbí. Mo sọ fẹ́ lọ́rọ̀ báyìí òfin máa gbọ́rọ̀ o, máa ṣe fún ẹ sí ọ̀gbẹ́rì wáìtà tí ó ṣe ọgọ̀. Olórí bùkún lè gbélé ìta. Wá! Kí ló máa ń ṣe fún ẹ̀tọ́ fi ń nà? Ó dà pé wọ́n mú ẹ. Ọmọ aláti ká ní ààbì. Jáde tọ́ da. Kémi jáde tọ́. Lọ ṣe mú ọmọ ẹlẹ́ja sí kọ́nà ògbẹ́jà lórí ẹ̀ òfẹ́ fún lówó. Ọ̀gbẹ́ni mo ti fẹ́ máa sọ fẹ́ tẹ́tẹ́ ká fún ọmọ bẹ̀rù ẹ láti fọwọ́ àbàyè ọ̀gbẹ́ni mi ò bẹ̀rù ẹ o. Ó bẹ̀rù èmi. Ọ̀gbẹ́ni máa wọnú ẹ o. Àwọn ta ni? Wàá wọnú èmi màrà tó mọ màrà. Màrà fáwọn tiẹ̀ ni. Màrà fẹ́ pa ẹ́ nìyẹn tó bá mọ màrà. Ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ̀gàn ọ̀gbẹ́ni kò tí yẹ o kò tí yẹ mọ́ o kò tí yẹ o. Wá èmi màrà ọmọ kòló màrà tó mọ màlá. Moria Mara, Mara púpọ̀, kò ń ṣe Mara tá ń ṣó. Mara púpọ̀, kò ń ṣe Mara tá ń ṣó. Moria Mara, Mara púpọ̀, kò ń ṣe Mara tá ń ṣó. Ọ̀tọ̀ la gbá wo, ọ̀tọ̀ níyàwó. Ṣorí sẹ́ta wa gbá wo, òun làwa bá tò. Àwa la gbá wo, sí ẹ̀yìn yàrá. Ayé ilé la fi dẹ́kun ọlọ́rọ̀ ní sẹ́ àjẹsẹ́. Ayé ìtọ́jú tèmi ẹnu tèmi máa sọ ọ́. Ó ṣẹlẹ̀. Màrá ni o. MK ló mo sọ fún yín pé báyìí dánwò màrà. Ẹ á máa gbẹdẹ wájú mi mọ́. Kọ́ wà náà kó kí wà náà kó ká má kọlu ara. Màrá gún Màtíngà ní sẹ́. Ó gún Màtíngà bó fojú mi kòrókòró ní sẹ́ àlàyé. Màá gún Màtíngà. Bẹ́ẹ̀ni àlàyé. Màrà. Nice one. Màá ti dáadáa bù sí i. Ó máa jó ṣọ́ọ̀ṣì. Màá jẹ́ kó mọ̀. Ó ti tọ́ bọ̀ mí lójú. Ó ti ṣe tán. Ẹlẹ́yẹlé ti parí òwò. Ogun Màtíngà orí. Ogun ní sí àlàyé. Orí àbí. Mo fojú mi rí kòrókòrò báyìí. Kò sọ̀rọ̀ ó ti lọ bẹ́ẹ̀. Níbo ni Màtíngà wà báyìí? Hospital ìsàlẹ̀ ọjà ni. Òkè hospital wà sàlẹ̀ ọjà ẹ̀. Ibẹ̀ ló wà bí. Àní ẹ̀mí ti sọ kí ní ìrìn ti pẹ́. Àní ẹ̀yẹ́ ká sọ ọmọ màrá yẹn já sí aṣọ ẹ̀ ká já sí òwò ọmọlúwàbí ká ṣe fídíò ẹ̀ ká já sí TikTok. Àlàyé ṣàtìrí kan ní ìsọ fún yín. Ọmọ màrá yẹn iná ti kájọ nílé ìlọ bẹ́ẹ̀ lára ìyá ẹ̀. Táìmù tá a máa yaṣọ ẹ̀ náà nì. Ẹ ṣáà ní sùúrù fún mi ẹjọ́. Ẹ jẹ́ ìwò kọ̀ọ̀kan. Ẹ jẹ́ àwọn ọkọ̀ lọ yọjú Màtíngà náà. Níbo lọ́sibítù kò wọ́ọ̀kì àṣẹ dọ́kítì àwọn náà máa ṣiṣẹ́ lẹ̀ ẹ̀ka lọ bá pọ́sẹ̀. Àní ẹ̀ka ní olórí burúkú. DJ. Èmi màrà ọmọ kòló màrà tó mọ màlá. Moria Mara. Bọ́lá àwọn ọmọ láti káyìí tí ń bọ̀ sẹ́, wọ́n fẹ́ ṣe nǹkan tó dà fún ẹ, wọ́n lọ ti kú wọn ti já lọ ọ̀run, já lọ, tètè bá tẹ̀lé mi ká ọmọ lọ báyìí náà. Wà kí ló ń ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ́? Mo ní kò kàn. Máa gbọ̀ngbọ̀n wèrè ìgbà yẹn wá kọ. Ọ̀rọ̀ ní kọ́lọ́ fẹ́. Kí máa sá lọ. Ọ̀rọ̀ ní kọ́lọ́ fẹ́. Àwọn ọlọ́bùkún ni ẹjọ́ ti já wèrè ní bóyá kò yẹ máa gbọ́ gbọ́ wèrè mọ́. Wọ́n gbọ̀n. Wà ọlọ́bùkún ni ẹ̀. Gbá ń bọ̀ wọ́n ti mọ wèrè lè rí ní ọjọ́ wọn gbọ́ Ikú ti bá ẹ lálejò ó ti ṣe ti pẹ́. Màrá mi kí náà pè ìyá ẹ̀. Wọ́n ní kò má nàṣẹ̀ màálù wọn lọ nàṣẹ̀ màálù sọ́dọ̀ fẹ́ nǹkan máa ṣí ẹ̀ ni. Sọ̀bọ̀kọ́ lórí burúkú ní ìyá láyà ẹ̀. Wọ́n á tó ṣe nàṣẹ̀ màálù. Kí ló tó fi jẹ́ pé ìkọ̀tún máa láti ká kọ́ra ni Màrá máa ń fẹ́ ṣe. Ìkan máa ṣí ẹ ṣá. Ṣorí àgbàlagbà tó ń sunkún nínú ghetto lọ́sàn-án gangan. Má rí ẹlẹ́kùn ẹkún ayọ̀ ló ń sun o. Kò ló ló fà o. Ìkan máa ṣí ẹ lé nìṣà ó máa ké ṣá. Mi fẹ́ mọ̀ ṣá. Alátíkà. Alátíkà bá píkà. Ṣé torí ọmọ yín tí mo bá wí yẹn gan-an òun lẹ ṣe ń kọra bọ̀? Kò yẹ kó bá lọ bẹ́ẹ̀ yẹn o, ọmọ yẹn ṣẹ̀ ni mo dẹ̀ bá wí. Kò sí ọ̀kan tó wà ń bẹ̀ ṣọmọ yóò lè ṣe kí n bá wí ni. Màrá púpọ̀. Màrá púpọ̀.
ọmọ aláti ká ṣe ìwà ọba wí ó lè fẹ́ jésù àbí ókè ó mọ̀ ẹgbẹ́ síbi ilé ọba ni ó mọ̀ ẹgbẹ́ wo ilé ọba ni ókè ó mọ̀ ẹgbẹ́ dà ìgbẹ́ ilé ọba tó bá yà á lẹ̀ ó mọ̀ ẹgbẹ́ gbẹ́ kan ni ó mọ̀ ẹgbẹ́ tọba ló ṣe àbí. ẹgbẹ́ stop ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an lẹ́ẹ̀mí màràkú pọ̀ mi tá a ṣó màrà tó mọ màrà tó tún ṣàfọwọ́ ra mo ti yọ̀yọ̀ gan mo ti jalè gan mo ti píìkì gan wọ́n mọ̀ mí ní gbòòrò màrà mi ò gbọ́ ní ọmọ adẹ́sì máa ṣẹlẹ̀ gan. bí màrà ẹ̀ ṣe pọ̀ tó màá jẹ́ òṣòfò mẹ́fà màá ṣe méjì láàárọ̀ màá ṣe méjì lọ́sàn-án sórí méjì tó kù màá ṣe lóru. irọ́ ló pa kárá yàtọ̀ sí iléeṣẹ́ o Ìbàdàn yàtọ̀ sí Òṣogbo bá fi gbéra wọn Èkó yàtọ̀ gan-an ẹ máa ṣe bẹ́ẹ̀ ni o. màálà ń mọ̀ mí alátíkà màálù ni mí o wọ́n máa ń lu màálù débi tó ti máa pa ni o kò sí nǹkan tó kọ màálù pẹ̀lú wọn ọ̀tẹ́ títí o lẹ́yìn kó ti débi tó ti máa pa. ẹ̀gbọ́n ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀ àgbo ní ẹ̀kọ́ lọ́dún lẹ́nu yìí kí ló ṣẹlẹ̀ gan-an. ogun fẹ́ pààyà ẹ̀ sá. àwọn ẹ̀kọ́ wáyé pé sẹ́ẹ̀tì náà ni ẹ tó bá ti sẹ́ẹ̀tì tó sẹ́ẹ̀tì náà nìyẹn. àwọn ọ̀rẹ́ yẹn wàrà màrà kú pọ̀. Mara o, Moria, Mara o, Moria, Mara o, Moria. Kálọ̀ gbélé sí i, kálọ̀ pẹ́ lórí ẹ̀. Mara ti dé, ó dá ọmọ. Jọ lè gbé ayẹ. Moria, Mara o, ta ló ní kàlá yẹn? Ẹ máa bọ̀ àlùbọ̀lẹ̀ la máa lò. Àlùbọ̀lẹ̀ la máa lò. Àlùbọ̀lẹ̀ la máa lò. Àlùbọ̀lẹ̀ la máa lò. Two fingers wọ́n ti yọ. Màrà ló ń bọ̀ yẹn ṣe ti gbọ́. Wọ́n lè bọ̀ wọ́n rí mú. Ọkọ nílé gan kò lè tán. Àti wà látàrí Babangida. Ṣọmọ alátíká bá píkà.